Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé kò dà lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láàyè wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi pa wá mọ́, tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. Ògo ni fún orúkọ yín. Àpò òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ọlọ́run a dúpẹ́ nítorí pé ẹ jẹ́ ká rí ọjọ́ rírú mìíràn nínú oṣù àṣepé yìí. Ògo ni fún orúkọ yín. A gbàdúrà pé agbára láti máa bẹ̀rù yín, Ọlọ́run ẹ fi sínú ayé wa. Ìbẹ̀rù ẹ̀yin Olúwa ẹ jẹ́ kó wà nínú ọkàn wa, kí ọ̀rọ̀ ìní má ṣe dá wa lẹ́bi ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, èní ọjọ́rú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje. Ọjọ́rú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé bẹ̀rù Ọlọ́run apá kejì. Bẹ̀rù Ọlọ́run apá kejì. A ò mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí kẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé orin Dáfídì orí kẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí: wò ó, ojú Olúwa wà lára àwọn tí ó bẹ̀rù rẹ̀, àti lára àwọn tí ó ní ìrètí nínú ìfẹ́ rẹ̀, tí ó dúró ṣinṣin. Nígbà tí a ò mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí ìkẹrìndínlọ́gọ́rùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkẹsàn-án. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínlọ́gọ́rùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkẹsàn-án tí ó kà báyìí pé: ẹ kọrin tuntun sí Olúwa, ẹ kọrin sí Olúwa gbogbo ayé, ẹ kọrin sí Olúwa, fi ìbùkún fún orúkọ rẹ̀, ẹ máa fi ìgbàlà rẹ̀ hàn láti ọjọ́ dé ọjọ́. Sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí àti iṣẹ́ ìyanu rẹ̀ láàrin gbogbo ènìyàn. Nítorí tí Olúwa tóbi, ó sì ní ìyìn púpọ̀ púpọ̀. Òun ni ó ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ. Nítorí pé gbogbo òrìṣà orílẹ̀-èdè asán ni wọ́n, ṣùgbọ́n Olúwa ni ó dá ọ̀run. Ọlá àti ọlá ńlá ni ó wà níwájú rẹ̀. Ipá àti ẹwà rẹ̀ ń bẹ nínú ibi mímọ́ rẹ̀. Ẹ fi fún Olúwa, ẹ̀yin ìbátan ènìyàn, ẹ fi ògo àti ipá fún Olúwa. Ẹ fi ògo fún orúkọ Olúwa. Mú ọrẹ wá, kí ẹ sì wá sí àgbàlá rẹ̀. Ẹ máa sin Olúwa nínú ẹwà ìwà mímọ́. Ẹ wárìrì níwájú rẹ̀ gbogbo ayé. Ẹ wí láàrin àwọn kèfèrí pé, Olúwa jọba ní tòótọ́. A ó fi ìdè ayé múlẹ̀ tí kì yóò lè yẹ̀. Òun yóò fi òdodo ṣe ìdájọ́ ènìyàn. Jẹ́ kí ọ̀run kí ó yọ̀, jẹ́ kí inú ayé kí ó sì dùn. Jẹ́ kí òkun kí ó máa hó pẹ̀lú ìkún rẹ̀. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. A bẹ̀rẹ̀ ìjíròrò lórí ìbẹ̀rù Olúwa lánàá. Lónìí a ó wo díẹ̀ nínú àwọn ìbùkún tí ó wà fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Ẹsẹ̀ àkọ́sórí wa wípé kíyèsí, ojú Olúwa ń bẹ lára àwọn tí ó bẹ̀rù rẹ̀, lára àwọn tí ń retí nínú àánú rẹ̀. Ìwé orin Dáfídì orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún. Ẹsẹ̀ bíbélì yìí fi ìbùkún ńlá kan hàn wá fún àwọn tó bẹ̀rù Ọlọ́run. Ìbùkún náà ni wípé ojú Olúwa yóò máa wà lórí gbogbo àwọn tó bẹ̀rù rẹ̀. Ìfihàn yìí fi oríṣiríṣi àwọn ohun ńlá hàn, tí ó fi ohun ńlá hàn wá, tí ọ̀kan lára wọn sì jẹ́ wípé ojú Olúwa ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa. Ààbò wa sì dájú. Ìwé Hébérù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹfà sọ pé Ọlọ́run ni olùṣẹ́gun gbogbo àwọn tí wọ́n bá fi ara balẹ̀ wá. Ọlọ́run ni olùṣẹ̀san gbogbo àwọn tí ó bá fi ara balẹ̀ wá. Bíbélì tún sọ wípé ojú Olúwa ń bẹ ní ibi gbogbo. Ó ń wo ibi àti àwọn ire. Ìwé Òwe orí ìkáǹdógún ẹsẹ̀ ìkẹta. Lọ́nà mìíràn, ojú Olúwa ń wo ohun gbogbo, àní àwọn ètò àti ìgbésẹ̀ àwọn ènìyàn búburú tí wọ́n fẹ́ ṣe ibi sí ọ. Bẹ́ẹ̀ ni ó sì mọ bí yóò ṣe bá wọn wí nítorí tirẹ̀. Nínú bíbélì kíkà wa ti òní, a gbà wá ní ìyànjú láti bẹ̀rù Olúwa ju gbogbo òrìṣà lọ, nítorí wọ́n jẹ́ iṣẹ́ ọwọ́ ènìyàn lásán. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínlọ́gọ́rùn-ún ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn-ún. A gbọ́dọ̀ tún mọ̀ wípé àwọn kan ti sọ ènìyàn di ọlọ́run wọn, bóyá nítorí ìbẹ̀rù ohun tí àwọn ènìyàn wọ̀nyí lè ṣe sí wọn ní o. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkọkànlá sọ wípé nínú Ọlọ́run ni ìgbẹ́kẹ̀lé mi, ẹ̀rù kì yóò bà mí. Kí ni ènìyàn lè ṣe sí mi? Ìwé orin Dáfídì orí ìkejìdínláàádọ́fà ẹsẹ̀ ìkarùn-ún sọ wípé Olúwa ń bẹ lọ́dọ̀ mi, èmi kì yóò bẹ̀rù. Kí ni ènìyàn lè ṣe sí mi?
Jésù Kristi Olúwa kọ́ wa láti bẹ̀rù Olúwa nìkan ṣoṣo. Ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 28. Ọ̀nà mìíràn tí a lè fi bẹ̀rù Olúwa ni láti ní ẹsẹ̀ 9 Bíbélì kíkà wa ti òní. A máa sin Olúwa nínú ẹwà ìwà mímọ́ rẹ̀. Ẹ máa wárìrì níwájú rẹ̀ gbogbo ayé. A kò lè sin Ọlọ́run ní tòótọ́ láìsí ìwà mímọ́. Eléyìí jẹ́ ibi tí àwọn kan ti máa ń sọ ọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́ nìkan tí wọ́n ti ṣe àṣìṣe o. Ìgbọ́ràn jẹ́ àpẹẹrẹ ìwà mímọ́ o. Ìwà mímọ́ sì sọ pé kí a gbọ́ràn sàn ju ẹbọ lọ. Ìwé Sámúẹ́lì kínní orí 15 ẹsẹ̀ 22. Nítorí náà a gbọ́dọ̀ ṣe àkíyèsí ìjọsìn wa bóyá ó dá lórí ìbẹ̀rù Olúwa tàbí àgàbàgebè lásán. Bí ìwọ bá fi ara rẹ jì fún ìbẹ̀rù Olúwa ní ìgbà gbogbo, ìwàláàyè rẹ̀ kò ní kúrò lọ́dọ̀ rẹ láéláé ní orúkọ Jésù. Kókó àdúrà. Bàbá, jọ̀wọ́ fi ìbẹ̀rù rẹ sínú mi kí o sì jẹ́ kí n rí ìbùkún gbà fún un ní orúkọ Jésù. Bàbá, fi ìbẹ̀rù rẹ sínú mi o kí n sì rí ìbùkún gbà nítorí tí mo bẹ̀rù rẹ ní orúkọ Jésù. Mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpéǹpéjú ní àlàáfíà ibi tí a fi àdàgbà ètò ọ̀run kíkà ìrìn ṣíṣe kíkà àti èlé sí nìyẹn. Olúwàbùkọ́lá kó tẹ́mọ̀ sí ayẹni rere àti ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ìyẹn ló ka ọ̀run sí ìtẹ̀ nígbà tí a máa pàdé lọ́la. Ó dàbọ̀.